ìgbà tí mò ń lọ kíní mi ò fẹ́ yan ọ̀rọ̀ yẹn dáadáa. Ìdí tí mi ò fi fẹ́ ṣe ni pé mi ò fẹ́ fi church yẹn, mi ò fẹ́ kán rí mi as a bad person. Òdodo ọ̀rọ̀ ni mò ń sọ yìí. Àwọn tí àjìjọ ń ṣiṣẹ́ tàjìjọ wà ní dìpátímẹ́ǹtì kan, wọ́n máa ń neglect mi ni. Why tó fi ń neglect mi? Torí pé mi ò gbóyìnbó. Tó bá ń lọ sí travelling, wọ́n máa tì mí sẹ́yìn. Tó bá ń bá àwọn tó bá ń pe mẹ́mbà tó bá ń ṣe kinní, wọ́n máa tì mí sẹ́yìn. Kinní yẹn ó máa mú kéèyàn feel inconvenience. As a man, ó máa mú ẹ feel inconvenient. Fún nǹkan tí Àgbàlá Gabriel tó ṣe fún Muideen is abuse. Abuse here physically, abuse here financially, abuse here mentally, abuse here kí ló tiẹ̀ ń pè é maritally. Màá sọ gbogbo ìdí tá fi abuse here maritally, tá fi abuse here physically, tá fi abuse here mentally, tá fi abuse here financially. First of all, oore tá a ṣe fún Muideen, oore aláìlọ́pẹ́ ni. In half a mile, keep left to stay on I-465 West. Ẹ mọ̀ pé mo ti sọ fún yín, mi ò wá bíbí láti wá bà Àgbàlá Gabriel jẹ́. Mi ò dẹ̀ wá láti wá bà iṣẹ́ ìránṣẹ́ wọn jẹ́. No. A wá láti wá sọ òdodo ọ̀rọ̀. Keep left to stay on I-465 West. Òtítọ́ ó sì sọ yín di òmìnira. Àwa ò ní gbè lẹ́yìn irọ́ láéláé. Continue on I-465 West for 6 miles. Fún ẹni tí ò bá fẹ́ gbọ́, ó lè rò pé nǹkan tí Àgbàlá Gabriel ṣe ó jẹ́ nǹkan tó right torí wípé ó ń help àwọn èèyàn. Àgbàlá Gabriel help àwọn èèyàn ní tòótọ́, but irú àwọn wo ni Àgbàlá Gabriel help? Number one, àwọn tó ti famous. Number two, àwọn tó ti popular. Àwọn eléré ìtàgé tó ti popular, tó ti famous. Àwọn ló kọ́mọ̀ jù lórí prógámù Àgbàlá Gabriel. And tí ẹ bá mú èèyàn tí ẹ mọ̀ wípé ó ti wà distressed, ó ti wà depressed láàrin títì. Firstly, need ilé fún. Secondly, need mọ́tò àbí ìyàwó fún. The first thing you have to do is mental evaluation. Ẹ máa wo bí ẹnìyẹn ṣe function sí. But ẹ̀yin ò rò títorí benefit tí ẹ̀ ń rí nídìí nǹkan tẹ̀ ń ṣe kò jẹ́ kẹ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé Muideen. Títorí ìfẹ́ táwọn èèyàn sọ fún Muideen, títorí ẹ̀ lẹ́ẹ̀ṣe jẹ́ kí Muideen kó lọ sí mental evaluation. Ẹ̀yin lẹ́gbẹ́ fúnra yín gbègbèsẹ̀ lórí ọ̀rọ̀ Muideen tẹ́ decide pé ẹ fẹ́ kọ́lé fún. Lóòótọ́ orúkọ yín làwọn èèyàn fi ṣàánú fún. But ǹjẹ́ àánú táwọn èèyàn ṣe àánú ọlọ́pẹ́ ni? At the end of the day, Muideen rí wípé ó rí oore yẹn gẹ́gẹ́ bí oore ọ̀ẹ̀kẹ́ǹdẹ tí ẹ ṣe tìtorí pé ẹ fẹ́ mú un ní oko ẹrú. Tìtorí wípé ẹ̀yin ṣe oore, ẹ tún lóṣò ti oore yẹn. Secondly, tí n bá ní abuse ẹ financially, ẹ gba owó ní orúkọ ẹ, kò mọ iye tó rí, ó yẹ kó mọ nǹkan tó rí lóòótọ́. Torí tó bá jẹ́ ìlú yìí ni wọ́n máa gbé tó máa play sí gbogbo ìta ní tí everybody máa rí.
eye tó rí nìyí. Second of all, maritally ẹ tún abuse ẹ nípa wípé ẹ ń gbé agbára lé ìyàwó ẹ lọ́wọ́ láti máa maltreat ẹ. Firstly, ẹ abuse ẹ mentally torí wípé ẹ gba òmìnira lọ́wọ́ Muideen. Muideen ò ní capacity àti ṣe nǹkan tó wù. As a man 40 years old, he have the right to decide fún ara títí ẹ̀. Ó ní right àti make an opinion. Ó ní right àti make a move. Bóyá ẹni kó lọ gbá ṣọ́ọ̀ṣì ni o, ó ní right àti sọ pé no, mi ò lè gbà. Mi ò ráyè, ó ní right àti ṣe bẹ́ẹ̀. But ẹ gba gbogbo kíní yẹn lọ́wọ́ ẹ̀. So ẹ ti affect mental ẹ ti affect ẹ ní ọpọlọ. Torí wípé ẹ gba òmìnira lọ́wọ́ ẹ̀. Thirdly, ẹ abuse ẹ. Ẹ lọ ná 40 years grown men. Ẹ wá lọ ń fi ẹgbá, ẹ wá ń fi ná títorí wípé kò comply fún nǹkan tẹ̀yin ń fẹ́ kó ṣe tó dẹ̀ lóhun ò ṣe. Ẹ abuse ẹ ní gbogbo àwọn ọ̀nà yẹn. Ẹ̀yin dẹ̀ rí abuse yẹn gẹ́gẹ́ bíi pé it is funny. Instead tó yẹ kẹ́ apologize pé okay má bínú níbi ibẹ̀ yẹn ni o. Tó bá jẹ́ pé ẹ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ní tòótọ́, ó yẹ kẹ́ tọrọ àforíjì. The same thing tá fi ń bá Ìbà Gani Adams sọ nìyẹn lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Pẹ̀lẹ́ lákọ́ ó dẹ̀ lábo. Irú bó ṣe sọ ọ̀rọ̀ yẹn kẹ́ dọ̀bálẹ̀. Nǹkan tẹ́ ẹ ṣe fún tẹ́ ẹ bá dọ̀bálẹ̀ fún kò sí nǹkan tó burú jù. To be honest, ó yẹ kẹ́ ẹ dọ̀bálẹ̀ kẹ́ ẹ wólẹ̀ sábẹ́ ẹsẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní ibẹ̀. Kò nítumọ̀. Orí tá a fi ṣẹrú òun la fi ṣe, orí tá a fi ṣe olówó la fi ṣẹrú, la fi dá ẹrú o. Ó ìbí kan ò ju ìbí kan lọ. Bá a ṣe bẹ́ẹ̀rù la bí ọmọ. Kò sí priority tí pásítọ̀ ní tí Muideen ò ní. Àwa ní sọpẹ́ títorí pé ó jẹ́ famous. Àgbàlá Gabriel jẹ́yàn gidi, ó jẹ́yàn ńlá àbí ó ń ṣoore ká wá dọwọ́ bo ibi tó ṣe. No. Ẹ mọ̀ wípé mi ò kì í ṣe fracker, mi ò dẹ̀ kì í ṣe blogger, èmi ò dẹ̀ kì í wá, mi ò wá famous. Bẹ́ẹ̀ tó dójú ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí làwa ṣe máa sọ. Àgbàlá Gabriel kò ní right láti gba kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù lọ́wọ́ Muideen. Àtọ̀ tí Muideen bá ń ṣìwàwù the same way tó gbé wá sí online láti tọrọ owó fún, the same way yẹn náà ló tún lè gbé Muideen sí online láti jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Pé okay, ó máa ń ná owó nǹkan tó ń ṣe nìyí o. Kò dìgbà tí ẹ bá gba òmìnira lọ́wọ́ Muideen torí wípé ẹ ṣoore fún. Ẹ ṣoore fún, ẹ tún wá ń lòṣó tí oore tẹ́ ẹ ṣe, oore tí ò lọ́pẹ́ ni. I'm sorry to say, you might be a lover of Àgbàlá Gabriel. What I'm saying, you might not like it. Because of what? Because the truth is bitter. Take it for instance. Put Muideen in your position. Then put Àgbàlá Gabriel as your pastor. Then maltreat you the same way he's maltreating Muideen. Then you are now seeing him. Let's see what you are going to do. Maybe you will respect Àgbàlá Gabriel as a pastor. Torí tó bá jẹ́ mi ni Àgbàlá Gabriel ṣe sí. Kò ní kúrò ńbẹ̀ nígbà tí máa kó rọ́ṣìnbó. I'm telling you the fact. I'm not gonna lie. I will disrespect the man of God. Eléyìí ò ṣe kíní, you cannot abuse me and let me keep mute. I will not mute. Mi ò ní dúró kó o gbé lọ. Èmi náà máa dá tèmi padà ní immediately. This is why it is not right for Àgbàlá Gabriel to put his hand
on Muideen. Remember, I told you I'm a Christian. Remember, I'm not a pastor. Remember, I'm not a blogger. Remember, I'm not a fracker. Remember, I'm not the people who do the same owo like them. No. But I Head am west the on person I-465 West. that speak the truth. Continue on I-465 West for 3/4 of a mile. Nèmi máa ń sọ òdodo lé lórí. Àgbàlá Gabriel jẹ̀bi Muideen ní ọ̀nà 5 ọ̀tọ̀ọ̀tọ̀. And àwọn èèyàn títorí famous Àgbàlá Gabriel wọ́n fẹ́ káwọn èèyàn kan forgive kankan fojú fún Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel help èèyàn. We all know that he's doing his part. But people give him the money to give it to people to build a house, to do everything for the people. Not maybe he willingly do it out of his pocket. Tó bá jẹ́ Àgbàlá Gabriel gangan ló yọ owó lápò ara ẹ̀ tó kọ́ ilé fún Muideen, tó kọ́ ní orúkọ Muideen, kò ní right àti na Muideen títorí pé Muideen ò comply. In a quarter mile, keep right to continue on I-465. Kò ní right àti Head na west on Muideen I-465 torí pé West. Muideen ò comply. Nǹkan táwọn àfáà kan ṣe táwọn condemn tí a bá Keep láàrin right to continue on Kristẹni a I-465. máa ṣe the same thing. Àwa ní ṣe níṣe wípé àfọwọ́ bo àṣírí Kristẹni. No. Ẹni tí Continue on ó lọ ṣe I-465 for àṣìṣe 20 yẹn miles. kó lọ tọrọ àforíjì lọ́wọ́ ẹni tó ṣe àṣìṣe sí. Kò sí nǹkan tó burú kí Àgbàlá Gabriel kó tọrọ àforíjì lọ́wọ́ Muideen. By laying down, you don't have no right láti na ẹni ẹlẹ́ni. No matter how you are, no matter who you are, freedom is all about freedom. Remember, you are looking for a freedom. Somebody because wọ́n kọ́lé fún ẹ, wọ́n wá dì ẹ́ mọ́gbà ẹ̀wọ̀n. Ìgbé ayé tó ń gbé ìgbé ayé ọgbà ẹ̀wọ̀n ni. O wá rò pé òun ní ayé yẹn gbé. You cannot be compatible with that house. Inú Muideen ni òdò sínú ilé yẹn. Number 1, torí wípé kò ní ability àti belief pé òun lòún nílé. Oore tí Àgbàlá Gabriel ṣe fún Muideen, oore wípé àwọn ṣoore yẹn bẹ̀rẹ̀ tí wọ́n lóṣò tí oore yẹn ni. At the end of the day, owó àwọn èèyàn ni Àgbàlá Gabriel gbà. Àgbàlá Gabriel náà wọ́n rí tiwọn nínú owó yẹn. At the end of the day, àwọn náà rí benefit nínú gbogbo owó yẹn. Ẹsẹ̀ sísítà mi, àwọn náà rí benefit tiwọn nínú owó yẹn. Àwọn ò dédé ṣe kíní fáwọn èèyàn. Why tí Àgbàlá Gabriel ò ṣe lọ sí General Hospital láti lọ gbé èèyàn lọ help èèyàn nínú hospital tó fi jẹ́ wípé àwọn tó famous òun ni àwọn ń wá torí wípé wọ́n fi ń ṣe business ni. Ibi téèyàn bá ti ń jẹ lèèyàn, ibi téèyàn bá ti ń ṣe lèèyàn ti ń jẹ omi o against wọn o. Ibi tó ti ń ṣe nìyẹn, ibẹ̀ náà dẹ̀ ti ń jẹ. So téèyàn bá dẹ̀ ṣiṣẹ́ ó máa jẹ́. A sọ̀rọ̀ nípa nǹkan tán jẹ lórí ọ̀rọ̀ Muideen. À ń sọ̀rọ̀ nípa priority àti òmìnira tó gbà lọ́wọ́ Muideen. Torí wípé position Muideen, ipò tí Muideen wà, torí wípé Àgbàlá Gabriel kò lè gbá ẹni tí ó pé tara ẹ̀ yá ṣáká tó lè kó lọ kágbá fún àbí kó ná o kó gba lẹ́sẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí Àgbàlá Gabriel bá fún mi lẹ́lẹ́kìnní tí n bá respect ẹ̀ ẹlẹ́ẹ̀kejì máa dá padà o. I don't care. Kó o rodidi play fún mi máa dá padà fún ẹ. The reason why ni wípé Àgbàlá Gabriel kò fi Muideen lọ́rùn sílẹ̀ torí wípé wọ́n ṣoore fún. Ó yẹ kán fi Muideen sílẹ̀. Muideen is a grown man and he have all ability to control his own family. Tí Àgbàlá Gabriel bá marry fún Muideen, there is nothing concern Àgbàlá Gabriel about Muideen family. Kò sí nǹkan tó kàn wọ́n. So
kúrò nídìí oore. Sóore kúrò nídìí ẹ̀. Ìbí òjùbí tí a bá bo ọ̀rọ̀ nǹkan tí Àgbàlá Gabriel ṣe, nítorí pé Àgbàlá Gabriel ṣe, another pastor will do the same thing that will worse than this, and want to cover pastor yẹn up. This is why we are going to say, head south on I-465 let south. Àgbàlá Gabriel realize his mistake. Àgbàlá Gabriel ò tí ì realize his mistake tó ṣe. Nǹkan tí Àgbàlá Gabriel ṣe, ó kàn rí pé nǹkan tó lè ṣe, anybody lè ṣe mistake. True, anybody can make a mistake. Don't quote me wrong. Gbogbo wa la lè ṣe mistake. But what kind of mistake are you doing? After the mistake, what is your impact? Do you take apology of your mistake, or do you just let it go? Ṣé ẹ tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí ẹ ṣe sí nígbà tá ẹ ṣẹ̀, àbí ẹ kàn jẹ́ kó lọ pé okay, I can forget ìfẹ́, a dẹ̀ ti jẹ́ kó lọ nìyẹn? Ṣé ìyẹn ni apology tí Àgbàlá Gabriel take? Let Àgbàlá Gabriel do the needful things. Let him apologize. This is not the holy Muideen. Another thing is still coming. Head south on I-465 south. Ànọ́pá, ọ̀làpá, ìgbà wo ni wọ́n sì sọ̀rọ̀ Àgbàlá Gabriel? Àwọn èèyàn gbé wọ́n bò nítorí àṣírí tó ń ṣe, nǹkan tó ń ṣe. Ẹlẹ́ẹ̀kejì, ó tún ṣe the same thing, wọ́n tún bò. Ẹlẹ́ẹ̀kẹta ni ti Muideen. So, which means they are showing the attitude of the pastor. They are also a human being. They can make a mistake. We cannot, because they are making a mistake, and instead of you tell them the reality of the mistake they are doing, I want back towards them. Let us tell them the reality. To go and apologize from the people they are offended. Pastor, ó ti na ẹsẹ̀ kọjá ibi tí ò yẹ kó na ẹsẹ̀ sí. Number one, ó gbà tó ti fún Muideen ní ilé. Tá a bá tiẹ̀ fẹ́ lọ kí wọn, òun nìkan ló yẹ ká ẹ kí wọn mọ́. Head south on I-465 south. Kọ́kọ́rọ́ lọ́wọ́ Muideen. Kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù kì í ṣe kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù Àgbàlá Gabriel. Kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù Muideen ni. Tó bá wá ta tẹ́tẹ́, mú Àgbàlá Gabriel bó ṣe ń ṣe fídíò. Nígbà tí Muideen fẹ́ ṣe wedding. Nígbà tí Muideen fẹ́ ṣe àwọn nǹkan tí ò tẹ̀ nítumọ̀. Wọ́n mọ bó ṣe ń ṣe fídíò. Then nígbà tí Muideen ta tẹ́tẹ́, wọ́n ti pastor ṣe gbé síta. Ṣé wọn kì í gbé síta ni? Ṣé kò ṣe gbé síta ni? We are only reason. We are only sentimental. Torí wípé Àgbàlá Gabriel is a big person, and we don't want him to be to feel bad about his mistake. Let him feel bad. Ẹ jẹ́ kó feel bad against that. Tó bá jẹ́ pé ibi tó fi wà ní, ó yẹ kó suspend Àgbàlá Gabriel for 3 months or 6 months. Head south on I-465 south. Ó yẹ kó suspend ẹ ni. Remember, kó má lọ sì mí gbọ́ o. Mi ò sọ̀rọ̀ láti jẹ́ blogger o. Mi ò dẹ̀ sọ̀rọ̀ láti jẹ́ fracker. Mi ò dẹ̀ wá láti bring Àgbàlá Gabriel down. I'm a Christian, and I support his work. But I don't support abusive or slavery. Nǹkan tá a fi yàtọ̀ síra wa nìyẹn o. Abusive or slavery, mi ò ní fọwọ́ sí. Nǹkan tí Àgbàlá Gabriel dẹ̀ ṣe, nǹkan tó ń pè ní òwò ẹrú ẹ̀sìn. Òun ni Àgbàlá Gabriel ṣe fún Muideen. And kì í ṣe Muideen nìkan náà ṣe fún gbogbo àwọn onítíátà. Gbogbo àwọn onítíátà tí Àgbàlá Gabriel ṣoore fún. Gbogbo wọn náà dì mọ́lẹ̀. Why can't he, why tí wọ́n fi lè jọ kọ́ fi wọ́n lẹ̀ kọjá kan make a decision fúnra wọn? Why tí wọ́n fi wọ́n lẹ̀ kan make a decision? Wọ́n jẹ́ kó kọ́lé sí Àgbàlá Gabriel Foundation. Wọ́n jẹ́ kó lọ chọ́ọ̀sì Àgbàlá bàbá ìyá àbẹ̀jà ayé òde àbí whatever tó ń ṣe kínní. Bóyá kòtò ayé àbí kòtò ọ̀run ni. Ìyá tó ṣe lágídígba. Bàbá kínní bàbá tó pa lórí tó ń ṣeré ní odidi èsì. That inú chọ́ọ̀chì yẹn ni gbogbo wọn wà.
They are all a slave going through the church member, through the child pastor, or through the anybody environment. They don't have a freedom. You ṣoore fún wọn, ẹ jẹ́ kí wọ́n ní freedom wọn, ẹ jẹ́ kí wọ́n bá kí everybody wọn determination tó bá fẹ́ ṣe, ẹ jẹ́ kí wọ́n mú determination wọn. Ilé tá a kọ́ fún wọn, ẹ kọ̀wé ẹ̀ fún wọn, ẹ ní ìwé wọn ní ìwé wọn ní o, ẹ ní ọwọ́ lórí ẹ jẹ́ kó orúkọ wọn kó wà lórí ìwé wọn. Since tẹ́ ẹ ti ta ilẹ̀ fún wọn, tẹ́ ẹ dẹ̀ ti kọ́lé fún wọn lórúkọ wọn, ẹ jẹ́ kí everybody kó ní ilé ara wọn. Business lẹ́ ń ṣe business center, and majority of people like you, èmi máa sọ̀rọ̀ bí tòwe, they are looking at you and they are jealousy. Wọ́n ń wò yín, wọ́n dẹ̀ ń jealousy nǹkan tẹ̀ ń ṣe, so they don't plan you good. Wọ́n inú wọn ò dùn. Eléyìí tá a máa wọ orí Facebook, tá a máa wọ orí Instagram, tá a máa wọ orí TikTok, láàárín ìṣẹ́jú kan tá a máa ní 50,000 followers, tí wọ́n ti 50,000 watcher, tí àwọn èèyàn máa wo mú fídíò yín, ṣé ẹ rò pé inú wọn dùn ni? Àwọn náà ò fẹ́ ni, especially àwọn ẹlẹ́sìn kejì yín, gbogbo wọn ló ń blog yín kiri, àwọn ló ń wá ìṣubú yín, torí wípé ẹ ṣoore, ẹ lóṣò tí oore yẹn. My advice to you, tí èmi ò ní parọ́, tí ẹ bá rí èèyàn, gbogbo agbára tẹ́ ẹ bá ní, ẹ gbé jùlẹ̀, ẹ lọ bẹ Muideen, ẹ dọ̀bálẹ̀ lórí social media, ẹ ní kó má bínú, torí ibùdó tí ẹ bá tí Muideen bá dáríjì yín, tọ́lọ́run bá dáríjì yín, tọ́lọ́run bá dáríjì yín, tí Muideen ò bá dáríjì yín, ìdáríjì yín Ọlọ́run ò ní gbà. Reason is that ara èèyàn lọ́lọ́run wà. If you offend someone and the person is not forgiving you, God can never forgive you. This is why the Bible says, when you have your offering and you are about to put your offering down, and you remember you head south on offended I-465 someone, south, I-74. first go first and go and apologize. Then I'll come back to me. Drop off your offering. Tí o bá ṣẹ̀, tí o bá fẹ́ fi ọ̀rẹ́ ẹ lẹ̀, tó wá rántí wípé àmọ́ ṣe arákùnrin mi. Bíbélì wípé kọ́kọ́ lọ ná, lọ bẹ̀ arákùnrin rẹ, rí pé ó dáríjì ẹ́, kó o tó rí wípé ó padà wá fi ọ̀rẹ́ yẹn lẹ̀, nítorí pé tí o bá dáríjì ọ̀rẹ́ ò lè jẹ́ ìtẹ̀tẹ̀wọ́gbà. This is why we are telling you, you need to apologize from Muideen publicly, physically, and spiritually. Ẹ ní láti apologize lọ́wọ́ Muideen, no matter what, and apologize from the people that help him. Give him all his freedom. Ẹ fún ní gbogbo freedom ẹ fi family wọn lẹ̀. Ẹ fi family wọn lẹ̀, kò ní ẹnu mọ́ àti control ìyàwó ẹ̀. Ó wá ń sọ, ó ní ọ̀rọ̀ kù ní kú òun. Ṣé ẹ mọ̀ mí ní ọ̀rọ̀ ẹ̀ ń sọmọ Yorùbá ni? Ó lọ ọ̀rọ̀ kù ní kú òun, ọjọ́ ọ̀rọ̀ ò tí ì dé tó máa sọ ọ̀rọ̀. That means kí nìyẹn ti gbé ní fún, ó ti gbé débi pé kò lè hide emotion yẹn mọ́. Ẹ ti hot ẹ̀ dé level tí ò ní lè ṣe mọ́. Everybody are blaming Muideen just because Muideen come from a poor family. If Muideen is Àgbàlá Gabriel, tó lówó àbí tó lórúkọ bí Àgbàlá Gabriel, can Àgbàlá Gabriel allow Muideen to treat him the same way he treats Muideen? Ṣé Àgbàlá Gabriel ṣó máa gbà kí Muideen kó treat òun bí ó ṣe treat ẹ̀? Ẹ jẹ́ á fi ọ̀rọ̀ rora wá wò. Dájọ́dájọ́ kẹ́ ẹ tó dá ẹjọ́, torí ẹjọ́ tẹ́ ẹ bá dá láyé òun là ó dá yín lọ́run. Ẹjọ́ tẹ́ ẹ bá dá láyé òun là máa dá yín lọ́run. Gbogbo ẹni tó ń dá ẹjọ́ tó ń wo Muideen
gẹ́gẹ́ bí aláṣìṣe Muideen ni ò ṣe nǹkan tí ò dáa. Àgbàlá Gabriel kó kíyè sára kó dẹ̀ mọ nǹkan táwọn ń ṣe. Elépo àtàlásọ funfun wọn kì í rìn papọ̀ o. Olórúkọ àtẹni tí ò lórúkọ wọn kì í rìn papọ̀ o. Ẹni tó lórúkọ ló máa ṣọ́ra fún ẹni tí ò lórúkọ, torí ẹni tí ò lórúkọ ó lè bàjẹ́ kò lè túnṣe. Àwa ò ní wá ká wá gbèsè yìn Àgbàlá Gabriel. No, what Àgbàlá Gabriel did is wrong. He need to take an apology from Muideen. Mi ò wá blame wọn, mi ò dẹ̀ wá dá wọn lẹ́jọ́, ṣùgbọ́n wọ́n need to take apologies lọ́wọ́ Muideen kí Muideen kó lè forgive wọn. Ọ̀rọ̀ mi ò ní ju lélẹ̀ lọ o. Lórí Ìbà Gani Adams, ẹ̀yin náà ìgbéraga ti yín òun náà ló ń lọ yẹn. Ẹ sọ̀rẹ́ńdà ká ẹ bẹ̀ olóyè Sunday Igboho. Ìgbéraga yẹn sì ń han yín lásán. Ẹ dọ̀bá ẹ bẹ̀ gbogbo ọmọ Yorùbá lẹ́sẹ̀. Kì í ṣe olóyè Sunday Igboho nìkan lẹ́sẹ̀. Ẹ ṣe gbogbo ọmọ Yorùbá, ẹ ṣe Igboho. But ẹ ní jẹ́ṣe ó dìgbà tí ó bá bọ́ sórí kẹ̀ tó mọ̀. Àgbàlá Gabriel, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ tún ti yín ṣe. Mi ò gbàdúrà kẹ́ ẹ ṣubú o, Ọlọ́run ò dẹ̀ ní gbé yín ṣubú. But nǹkan tí màá sọ fún yín ni wípé ẹ lọ dọ̀bálẹ̀ kẹ́ ẹ bẹ̀ Muideen. Torí wípé tí ẹ bá bẹ̀ Muideen, tẹ́ ẹ bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ò lè dáríjì yín. Torí wípé ẹ lè rí Ọlọ́run. Ọlọ́run dẹ̀ sọ wípé tí ẹ bá lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn, ẹ lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Torí ara èèyàn rẹpísẹ́ǹtì Ọlọ́run. Inú èèyàn lọ́lọ́run ń gbé. Inú èèyàn lọ́lọ́run ń gbé. Ìwọ tó o bá bìlífù èèyàn, o ò lè bìlífù Ọlọ́run. Ìwọ tó o lè pààyàn, tó o bá ní opportunity wàá pa Ọlọ́run. Ìwọ tó o lè búùyàn, tó o bá ní opportunity wàá bú Ọlọ́run. Irú èmi tí bá ní opportunity màá bú Ọlọ́run. Màá bú torí mò ń búùyàn. Màá bú Ọlọ́run. Tó kò ní í jẹ́ ẹ lọ tọrọ àforíjì. Gbogbo wa la lè ṣe àṣìṣe, kò séèyàn tí ó lè ṣe àṣìṣe. But ó bẹ́tà, ó sàn kí èèyàn ṣe àṣìṣe. In 2 miles, take exit 4 toward Indiana 37 Kó tọrọ South. àforíjì lọ́wọ́ ẹni tí ẹni yẹn ṣẹ̀, even before God. Because if that person is not forgiving you, God can never forgive you. God will never forgive you. Òun ni Bible fi pa òwe wípé tẹ́ o bá mú ọrẹ lọ sórí pẹpẹ, nígbà tó ti dórí pẹpẹ yẹn tó wá rántí wípé mo ṣẹ̀ ẹnìkan báyìí o, ó ní kó ọkọ lọ kó lọ bẹ̀ ẹnìyẹn náà kó lè rí ìdáríjì gbà lọ́wọ́ tòun. Torí wípé ara tẹni tí o bù yẹn òun ló ń gbé inú ẹni yẹn. Tí ò bá dẹ̀ yọ́nú sí ẹ, Ọlọ́run ò lè yọ́nú sí ẹ. This is why tí mo fi sọ Àgbàlá Gabriel, you owe Muideen apology, a very big apology. Hold ẹ dẹ̀ need àti tọrọ apology lọ́wọ́ Muideen. I will never lie to you. Gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé yìí òun ló ní ìwọ̀ntúnwọ̀nsì. Bóyá opportunity tẹ́ ẹ ní òun lẹ fi rí pé àwọn èèyàn like yín dáadáa, ẹ lè ṣe nǹkan tó bá wù yín. You cannot do anything. You cannot. I'm sorry to say, ọ̀rọ̀ mi lè korò, ẹ lè gbọ́ voice mi kó dùn yín pé ẹ disappoint me, but I will always say the truth. Àgbàlá Gabriel cannot beat someone who is mentally stable, who is financially stable, like everyone. In a quarter mile, take exit 4 toward Indiana 37 South. Torí wípé Muideen ò wà mentally stable, tí ó dẹ̀ wà financial stable, tó wà lóko ẹrú, òun ni Àgbàlá Gabriel ṣe na Muideen. Òun ló ṣe na torí wípé ẹni bá wà lóko ẹrú tó bá fẹ́ bọ́ta nínú oko ẹrú yẹn, àtẹ̀yìn àtẹ̀ékánná
àti gbogbo nǹkan ló máa fi jà jáde o. Continue for 3/4 of a This is mile. why Àgbàlá Gabriel tẹ́ bá fẹ́ ṣoore ẹ má lóṣò tí oore yín. Ẹ má lóṣò tí oore yín. Àwọn èèyàn ló ń fún yín lówó kì í ṣẹ̀yin lẹ̀ ń fún yàn lówó. Lóòótọ́ àwọn dadi GO àwọn dadi PO tó bá já wọn ló ní opportunity yẹn wọ́n á ti lọ máa ra jẹ́ẹ̀tì wọ́n á ti lọ máa ra private plane. Lóòótọ́ ni ẹ̀yin ló ti yín sí ọ̀nà tó yẹ kẹ́ ẹ lò sí but still pé ẹ̀ ń lò sí ọ̀nà yẹn kò ní kẹ́ abuse àwọn èèyàn lé lórí. Kò ní kẹ́ abuse àwọn In a èèyàn lé quarter lórí. mile, use the right 2 lanes to turn slightly right onto the Indiana 37 South ramp to Thompson Road, Martinsville. Gbogbo nǹkan tá ì ṣe yìí. Head east on exit Last 4. year láti sọ pé 1 year lẹ́ni tẹ́ máa fi tẹ́. Ìdí àkọ́kọ́ tẹ́ fi máa fi tẹ́ ni wípé ilé tẹ́ ń kọ́ fáwọn èèyàn yẹn. Ní this Use the time right 2 around lanes to turn slightly right onto the Indiana 37 South ní ramp. ìlú Nàìjíríà nowadays ilé tẹ́ ń kọ́ fáwọn èèyàn yẹn nǹkan tó pọ̀ ju level wọn lọ ni. Why tẹ́ ẹ fi lè lọ gbalé fún wọn? Continue for 48 Why tẹ́ ó miles. fi jẹ́ pé ẹ máa rent ilé fún ẹ máa ra kọ́lé fún wọn? Owó táwọn èèyàn ń struggle àwọn kan struggle owó ẹ fowó struggle ogún àwọn kan ẹ fi ń dá àwọn kan lọ́lá and àwọn tẹ́ ẹ fi ń dá lọ́lá yẹn they don't know the value. What is the value of onítíátà? Kí ni value àwọn onítíátà sí àwọn èèyàn wa? Kí ni onítíátà ṣe tán fi benefit àwọn èèyàn wa àwọn poor people? What is the value of onítíátà? Bàbá ìyá ìgbéjà Head south on Indiana 37 South. Continue for 48 miles. Ẹ má bínú mi ò fi pè yín lórúkọ o. Ìyá kúkúrú yẹn kí ni benefit wọn àṣẹ Yorùbá nígbà tí wọ́n ń ṣe tíátà ju pé kankan ṣe tíátà kan gbowó wọn. Wọ́n gbowó nígbà yẹn ẹ tún wá ń lò wọ́n láti gbowó lọ́wọ́ ọmọ Yorùbá again. Àwọn èèyàn tó nídìí ìyà tó ń jìyà gan tó nídìí owó ẹ gbé wọn kẹ́ ẹ fún wọn lówó. Àwọn èèyàn wà lọ hospital ẹ lọ sí hospital náà ẹ lọ sí general hospital kẹ́ lọ wò ẹ lọ sí FMC kẹ́ lọ wò ẹ lọ sí private hospital kẹ́ wá wo àwọn tẹ́ ń ṣe lóore. Àwọn ilé kọ́ ni issue àwọn èèyàn ń jẹ ìyà oúnjẹ lásán wọn lè jẹ oúnjẹ daily bread oúnjẹ òòjọ́ wọn lè jẹ. You don't give them the money you don't help them to láti ro oúnjẹ but the only thing òun ni wípé ẹ kàn finance àwọn èèyàn kọ́lé fún wọn. Mi ò jẹ́ lọ́sí nǹkan tá à ń ṣe o. Nǹkan tí mò ń sọ ni wípé eléyìí tá a fi kọ́lé fún wọn yẹn gan kó jẹ́ wípé ẹ gbowó yẹn tá a fi kọ́ hostel lórúkọ yín tẹ́ wá fi wọ́n sí hostel yẹn lọ́fẹ̀ẹ́ ó sì bẹ́tà torí ilé táwọn rí pé àwọn ní àìmọye àwọn èèyàn náà ló máa parọ́ àwọn oníjàtà dẹ̀ ń parọ́ gan. I'm sorry to say ibi tó bá dáa làwọn oníjàtà máa ń bá sí ibi tó bá dáa lóníjàtà máa ń ya sí ibi tí ò bá dáa oníjàtà wọn ní wá bẹ̀ ibi tó bá ti dáa tó bá ti rí pé àwa ń jẹ́ bíbí o ibẹ̀ náà máa sá wá wọ́n máa gbé oríṣiríṣi condition wọ́n ti rí yín ní mága wọ́n wá ń lò yín wọ́n máa ń fi yín ráǹdì wọ́n wá fi yín ráǹdì àwọn yẹn ló máa wá padà lọ kó àwọn èèyàn wá kì í ṣe Muideen nìkan ní issue o no you have multiple the same set of people. Head south on Indiana 37 South. The same set of people another female another woman ó complain issue yẹn àwọn èèyàn kan bò àṣírí yẹn mọ́lẹ̀ ni the same issue bẹ́lẹ̀ náà ni the same issue pé wọ́n mú un lẹ́rú wọ́n ní kó máa gbálẹ̀ wọ́n fóun lóúnjẹ the same issue complain yẹn mi ò ní ẹ ṣe nǹkan tó dáa o no but nǹkan tá ẹ ṣe òun ni wípé ẹ ń ṣoore ẹ tún ń lòṣò tí oore tẹ́ ẹ ṣe ẹ wá ń kó àwọn èèyàn ní ẹrú ẹ̀sìn tẹ́ ẹ bá fẹ́ ṣoore ẹ ṣe tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ṣe ẹ fi ilẹ̀ ẹ má ṣe ẹ má lòṣò tí oore yín ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Mo wí tèmi Àgbàlá Gabriel ohun tó tán òun lọ́dún eégún tọ́lọ́run bá kó yín yọ nínú eléyìí mo gbàdúrà kọ́lọ́run kó yín yọ àwọn tẹ́ẹ̀dìjọ́ ń ṣòwò tẹ́ẹ̀dìjọ́ ń ṣe the same òwò àwọn náà ò dẹ̀yìn lẹ́yìn yín o àwọn gan dúró tì yín ẹlòmíì
wọ́n ní ẹlòmíì afẹ̀jẹ̀túnú sínú tutọ́ funfun jáde ni nǹkan ọ̀tọ̀ ló máa sọ lẹ́yìn yín níwájú yín bẹ̀tẹ̀ àwọn ló ń bá wọn ṣí ẹ̀ prógráàmù Muideen tó fi ń lọ fà àwọn gangan ni ló behind the issue Muideen tó lọ fà àwọn ló post Muideen àwọn ló interview Muideen tí Muideen fi ṣe nǹkan tó ń ṣe àwọn gan ló sọ fún Muideen pé ó yá ṣe bẹ́lẹ̀ ìjà kanlẹ̀ àwọn ló ń kọ́ Muideen nìkan tó ń ṣe torí Muideen ti fi àṣírí yín ó ti fi wọn àwọn ọ̀tá yín tẹ̀jìjọ́ ṣorogún òwò tẹ̀jìjọ́ ṣe òwò kan torí òwò ni ẹ̀ ń ṣe o bísínẹ́sì lẹ̀ ń ṣe iṣẹ́ tọ́lọ́run yín ẹ̀ ṣe mọ́ iṣẹ́ òwò lẹ̀ ń ṣe iṣẹ́ òwò ó dàbí ìgbà tí kí n gbé sádìtì jáde kí wá di pé mo ṣe sádìtì eléyìí 5,000 then nígbà tí mo ṣe sádìtì yẹn mo fi pa 10,000 then mo tún wà máa wá wò pé tí n bá ṣe kíní ìlọmọ ìmọ̀lẹ̀ máa make owó lọ mo tún ṣe mo tún fi pa 20,000 díẹ̀díẹ̀ náà ni màá máa ṣe lọ tí màá fi máa make owó sádìtì nǹkan tẹ́ ń ṣe nìyẹn tẹ́ bá fẹ́ ṣe sádìtì ẹ ṣe sádìtì yẹn má lóṣù ti sádìtì yín tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe sádìtì ẹ má ṣe sádìtì fáwọn tí ò ní ìdí sádìtì àwọn tí ò wúlò ẹ má ṣe sádìtì fún wọn ẹ lọ sí hospital kẹ lọ ṣe sádìtì ẹ lọ sílé àwọn ọmọ aláìní bàbá àwọn ọmọ aláìní ìyá àwọn opó ẹ lọ ṣe sádìtì fún wọn ẹ má ṣe sádìtì nílùú tẹ́ ẹ wà káwọn èèyàn má bàa wá ṣọ́ọ̀ṣì yín kó má jẹ́ pé ẹ ṣe sádìtì yẹn pé torí pé kán lè wá ṣọ́ọ̀ṣì yín ẹ ṣe sádìtì sí gbòòrò ẹ ṣe sádìtì síbi tẹ́ ẹ gbé nígbà tí iṣẹ́ ọwọ́ yín tó bá dáa òun ló máa fọ ohùn jáde tí àwọn èèyàn fi máa wá yín rí ṣùgbọ́n tí iṣẹ́ ọwọ́ yín ò bá dáa àwọn èèyàn ò ní wá yín rí torí wípé ìkíní pẹ́bẹ ìkejì pẹ́bẹ ìkẹta pẹ́bẹ tí ojú yẹn ò bá fọ́ ó máa ṣẹpin ni o àwọn èèyàn ti ń kọ́ sílẹ̀ fún yín iṣẹ́ ìránṣẹ́ yín ò ní kú o mi ò gbàdúrà kẹ́ ẹ ṣubú no torí mo láìkì bẹ́ẹ̀ ṣe lérò gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì inú mi ń dùn torí pé mò ń rí pé 1 million ń wò yín 200,000 ń wò yín tó jẹ́ wípé mi ò dẹ̀ tí ì rí nínú mùsùlùmí kankan kí 200 àbí 500,000 máa wò wọ́n inú mi ń dùn but mistake tí ẹ̀ ń ṣe ẹ lọ jáwọ́ nínú mistake yẹn mistake tí ẹ̀ ń ṣe ni pé bẹ́ẹ̀ ṣe ń gbowó fún àwọn èèyàn lójoojúmọ́ ẹ preach ẹ wùwà pastor ẹ wùwà ebìnà elébi I'm sorry to say kí n má fi àṣírí pamọ́ fún yín torí tí n bá fi pamọ́ at the end of the day Ọlọ́run máa fi mí àbí mí ẹ preach gẹ́gẹ́ bí pastor irú Muideen nìyẹn ẹ preach fún Muideen owó nìkan ni Muideen fi join church yín sádìtì nìkan ni Muideen fi join church yín ìyá àbẹ̀jára ọmọ aráyé lè the same way sádìtì náà fi join church yín wọ́n fi preach join church yín ìyá àbẹ̀já wá kí yín ni bàbá kìnnìkan wá kí yín ni bàbá ní o báwo ni health yín ó yá ẹgbẹ́yìn kan nọ́mbà ó yá kìnnìkan nǹkan táwọn èèyàn benefit lára yín nìyẹn owó. They don't learn the word of God from you. So they don't know the value of exactly what you need from them. Wọ́n mọ nǹkan pàtó tẹ́ ẹ ní ìdọ́dọ̀ wọn. So you need to change your way and follow the right way that you are follow. The way tẹ́ ẹ follow tẹ́lẹ̀ tí ẹ fi ń ṣe ẹ follow ẹ̀. Tẹ́bá dẹ̀ fẹ́ help àwọn èèyàn ẹ help àwọn tí ò ní ẹ má fún àwọn tó ti ní. Àbí tó kù díẹ̀ tí wọ́n níbẹ̀ tí ò tó ẹ bá fún wọn mọ́ ẹ lọ ṣe charity ní general hospital àwọn èèyàn wà lọ hospital tó nídìí owó àwọn èèyàn wà ní ìgboro tẹ́bi ń pa tí condition wọn worse ju Muideen lọ ṣèbí Muideen rí opportunity àti tajájà àwọn kan wà tó jẹ́ wípé wọn ò lè ta chájà àwọn kan wà wọn ò lè jáde síta láàrin ìgboro àwọn míì wà tó jẹ́ wípé wọ́n rí oúnjẹ jẹ ẹ lọ ṣe charity fún àwọn yẹn ẹ má ṣe charity fún àwọn èèyàn tó lò ní ìdí ẹ̀bùn yín especially èmi máa di ọ̀tá àwọn onítíátà torí wípé wọn ò wúlò wọn kì í ṣe èyàn téèyàn ń help onítíátà kì í ṣe èyàn téèyàn ń help
alágbèrè ni wọ́n mi ò ní pé àgbèrè kíní o mo kàn lólòwe ni o kì í ṣe pé bóyá wọ́n ní ọkùnrin kiri o bí alágbèrè ni wọ́n ọkùnrin àtobìnrin wọn tí bíbí bá dùn wọ́n máa sá lọ́bẹ̀ tí bíbí bá dùn wọ́n máa sá lọ́bẹ̀ tíbẹ̀ bá korò wọ́n á sá kúrò tí ànádá kíní kan bá dìde fọ́ọ̀dì bá dìde lénìí wọ́n máa sá lọ́dọ̀ ẹni yẹn wọ́n á kàn dẹ́mọ̀ ọ̀dọ̀ yín nǹkan táwa ń sọ fún yín nìyẹn àwọn tí ẹ̀ ń ṣe òwò pẹ̀lú wọn fẹ́ kẹ́ ẹ dìde wọn fẹ́ kẹ́ ẹ ní àṣeyọrí lórí nǹkan tẹ̀ ń ṣe ẹ̀yin ni kẹ́ ẹ lu ọpọlọ yín ọmọ kékeré ni yín o 30 years sí ọmọ 40 years ẹ wá lọ nà lẹ́gba no matter how èmi gan tí mi ò tiẹ̀ ṣe pásítọ̀ mi ò lè ṣerú ẹ̀ èmi gan tẹ́ ẹ fojú ọmọ ìta wò mi ò lè ṣerú ẹ̀ ẹ já sí àtúnṣe Àgbàlá Gabriel ẹ tọrọ àforíjì lọ́wọ́ Muideen tẹ́ ẹ bá tọrọ àforíjì lọ́wọ́ Muideen tẹ́ ẹ rẹra yín kalẹ̀ tẹ́ ẹ lay down tí ìyàwó yín gan kúnlẹ̀ tẹ́ ẹ lọ bẹ́ẹ̀ àwọn èèyàn náà máa rí yín pé yes ẹni ìdá ẹ lọ tọrọ àforíjì lọ́wọ́ Muideen Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á ràn mí lọ́wọ́ Ọlọ́run á dẹ̀rọ gbogbo àwọn tó ń gbọ́ mi lọ́wọ́ kò séèyàn tó lè rìn kó rí mami kò séèyàn tí ó lè ṣàṣìṣe but ó bẹ́tà ká ṣe àṣìṣe yẹn ká dẹ̀ mọ bá a ṣe lè ká apologize lọ́wọ́ ẹni tí a bá ṣẹ̀ sí ká má fi lè wípé títorí pé ó jẹ́ nìkan títorí pé ó ń ṣoore títorí pé ó ń ṣàánú ó lè ṣe nǹkan tó bá fẹ́ no you cannot do that o ní láti gbé protocol tó bá jẹ́ pé àfáà kan rádaràda olólọ na ọmọlékéwú àwa náà la máa gbé jáde pé wáì tó fi na ọmọlékéwú so nígbà tó bá ti na ọmọlékéwú tí a bá lè gbé àfáà jáde wáì tá a lè gbé ọmọ ìyá wa nínú ẹ̀sìn Kristẹni jáde àwa bá yín wí a kàn wá sòdodo ọ̀rọ̀ fún yín ni Ọlọ́run á ràn yín lọ́wọ́ Àgbàlá Gabriel òkè lẹ́ máa lọ o àwọn ọ̀tá wọn sọ̀rọ̀ àdì yín o àwọn afojúfẹ́ni má fọkànfẹ́ ni àwọn abániṣe má láìkí ẹni àwọn tó ń bá yàn rìn tó jẹ́ wípé ilẹ̀ náà ń wá fún nǹkan tí ò dá náà ń wá fún yàn wọ́n wà lára àdì yín gan wọ́n pọ̀ gan wọ́n sọ̀rọ̀ àdì yín ká Ọlọ́run á ṣàánú yín o ẹ padà sí ìlànà ẹ padà sí nǹkan tọ́lọ́run pè yín sí ẹ má jẹ́ kí gbogbo ẹ̀ jẹ́ owó ẹ máa bọ́ wọn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ẹ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn ẹ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bá wọn sọ̀rọ̀ ẹ máa fi ọ̀rọ̀ Ọlọ́run tù wọ́n nínú ká ẹ bá tẹ̀ máa ṣoore fún wọn ẹ jẹ́ kán realize nǹkan tọ́lọ́run ń jẹ́ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tọ́lọ́run ń jẹ́ ná tó bá dẹ̀ jẹ́ pé ẹlẹ́tẹ̀ mú tó ń mugbó tẹ́lẹ̀ tó ń ṣe anything tẹ́lẹ̀ ẹ gbé lọ sí mental kínní ẹ lọ test ọpọlọ ẹ tó bá nídìí oògùn ẹ jẹ́ kó gbé lọ sí rehabilitation tí ẹ bá nídìí oògùn ẹ ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe fún ẹ má dẹ̀ lóṣòó ti oore yín Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á ràn mí lọ́wọ́ Ọlọ́run á ràn gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi lọ́wọ́ o sísítà mi mo kí yín o sísítà Olúwakẹ́mi Lady K mo kí yín o lẹ́sàlì mo kí yín o Olúwabùkọ́lá Àbẹ̀ní mo kí yín o ẹ jọ̀ọ́ fún gbogbo àwọn tí mi ò lè rí mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run wọ́n ti bà péjì mi jẹ́ so wọ́n máa ń hide àwọn followers mi ni mi ò dẹ̀ kì í rí anybody mi ò kì í ṣe flacker ṣùgbọ́n tìtorí òdodo wọ́n máa ń flag mi wọ́n dẹ̀ máa ń bà péjì mi wọ́n máa ń report péjì mi dáadáa ṣùgbọ́n àwa ò ní kọ̀ láti máa sòdodo ọ̀rọ̀ orí òdodo la wà o Ọlọ́run á ṣàánú yín Ọlọ́run á ṣàánú tèmi náà o mo kí yín o. Head southwest.